Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo àwa ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé pé a kú òwúrọ̀. Àsìkò ọjọ́ ìsinmi tòní. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àti ẹ̀yin a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi ní ayé. Ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lówùúrọ̀ yìí ká tó lọ sínú ilé ìjọsìn wa káàkiri ni wípé Ọlọ́run fẹ́ ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ Jésù? Ìwọ tó ń gbọ́ ohùn mi, Ọlọ́run mà nífẹ̀ẹ́ rẹ̀. Ọlọ́run fẹ́ràn rẹ o. Ǹjẹ́ ìwọ nífẹ̀ẹ́ Ọlọ́run? Ǹjẹ́ Jésù tí ó fẹ́ràn rẹ, ǹjẹ́ ó ń gbénú rẹ? Ǹjẹ́ ó ń rìn ní ìlànà rẹ̀? Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Òwe orí kẹjọ ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 20. Ó sọ báyìí pé mo fẹ́ àwọn tí ó fẹ́ mi, àwọn tí ó sì wá mi ní kùtùkùtù yóò rí mi. Ọrọ̀ àti ọlá ń bẹ lọ́wọ́ mi, àti ọrọ̀ dáradára àti òdodo. Èrè mi ta wúrà yọ ní tòótọ́ ju wúrà dáradára lọ, àti ọrọ̀ mi ju fàdákà àṣàyàn lọ. Èmi ń rìn ní ọ̀nà olódodo láàrin ipa ọ̀nà ìdájọ́. Àwa ọmọ Ọlọ́run a ti gbọ́ ọ̀rọ̀ tí mo kà sí wa létí yẹn. Ọlọ́run fẹ́ wa. Àwa tá a bá fẹ́ Ọlọ́run, ó jẹ́ kó yé wa wípé ọrọ̀ àti ọlá ń bẹ ní ìkáwọ́ òun. Òun ló lè fún wa ní ọrọ̀ tó dára. Gbogbo ohun tó ń wá kiri yẹn ó wà lọ́wọ́ Jésù. Ó ṣe kúkú gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Tó o bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ, tó yà sọ́tùn tó yà sósì, ohun gbogbo tí Ọlọ́run ni yóò sì fi fún ọ. Torí náà, ǹjẹ́ ìwọ fẹ́ Ọlọ́run? Ǹjẹ́ ìwọ nífẹ̀ẹ́ Ọlọ́run yẹn? Ǹjẹ́ Ọlọ́run tó fẹ́ ọ, ǹjẹ́ ìwọ fẹ́? Àwọn ọmọ Ọlọ́run ò ní lọ́jọ́ ìsinmi. Mo fẹ́ kẹ́ lọ sílé ìjọsìn yín, kẹ́ lọ sin Ọlọ́run tó fẹ́ yín. Ìwọ tí ẹ lọ dán Ọlọ́run wò, ó ti fi yé wa nínú ìwé Òwe yẹn. Ó ní ọrọ̀ àti ọlá ń bẹ lọ́wọ́ mi, àní ọrọ̀ dáradára àti òdodo. Tú wá gbọ́, èrè tí Ọlọ́run ní ó ta wúrà yọ, nítorí èrè Ọlọ́run ó ju ti wúrà. Kí ló ń pè ní wúrà? Wúrà ní nǹkan tó dára. Ṣùgbọ́n èrè Ọlọ́run tọ́lọ́run ti ní fún wa, ó tún ju ti wúrà lọ. Tí Ọlọ́run bá lè ṣe àkàwé yẹn, ó jẹ́ kó fi yé mi àtiwọ́ wípé òun nífẹ̀ẹ́ wa. Torí náà káwa náà ká fẹ́ owó òun. Ìwọ tó ń gbọ́ ohùn mi lówùúrọ̀ yìí, fẹ́ Jésù. Olùgbàlà ni. Ó mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Kò sí ohun tí ò lè ṣe. Ọlọ́run gbogbo ẹran ara ni. Ó ní èmi ni Ọlọ́run gbogbo ẹran ara. Bíbélì ṣe sọ fún mi yẹn. Ó ní ǹjẹ́ ohun kan á wà tó ṣòro fún mi bí? Níwọ̀n ìgbà tí kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, ìwọ náà ó jẹ́ fẹ́ Ọlọ́run rẹ. Fẹ́ Ọlọ́run rẹ nítorí pé Ọlọ́run dára sí wa. Ọlọ́run dára sí èmi àti ìwọ o. Fẹ́ Ọlọ́run torí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Ìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Fílípì orí 2. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 5 rẹ̀. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú Kristi Jésù. Ẹ jẹ́ kí èrò rere yẹn kó wà nínú yín. Torí pé Kristi Jésù fẹ́ wa. Ẹ jẹ́ ká tún lọ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jòhánù orí 11 yẹn. Mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ rìnrìn àjò lọ síbẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ohùn mi, ìwọ tó ń gbọ́ ohùn mi níbi gbogbo tó wà, ǹjẹ́ o fẹ́ Jésù? Jésù fẹ́ o. Ìwọ náà fẹ́ Jésù. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 11. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa síbẹ̀. Ó ní nǹkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ni ó sì wí fún wọn pé Lásárù ọ̀lẹ wá sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lọ jí dìde nínú oorun rẹ̀. Ẹ rí bẹ́ẹ̀ yẹn. Torí pé Ọlọ́run fẹ́ wa. Ẹ jẹ́ ká wo orí 1 rẹ̀. Ará, ọkùnrin kan sì ṣe aláìdára, ará Bátánì tí í ṣe ìlú Màríà àti Màríà arábìnrin rẹ̀. Ṣé rí bí Ọlọ́run fẹ́ràn wa? Ọlọ́run fẹ́ wa o. Ẹ wò, Ọlọ́run fẹ́ràn Lásárù torí pé Lásárù náà fẹ́ràn Jésù Kristi. Òun ló ṣe rí ìgbàlà yẹn lọ́wọ́ rẹ̀. Láì jẹ́ pé ó fẹ́ràn Jésù, kò ṣeé ṣe láti rí ìgbàlà yẹn o. Salvation is free. Ṣùgbọ́n fún ọkàn tó bá fi ayé rẹ̀ sílẹ̀, òun ló lè rí ìgbàlà. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, èyí tí a di ẹrù wọlé lórí. Ó ní èmi yóò fi ìsinmi fún yín. Ìwọ tó wà lábẹ́ ohun iṣẹ́ ìránṣẹ́ yìí, Jésù wà láàyè láti fún ọ ní ìsinmi. Torí náà gbogbo ẹrù wúwo tó wà nínú ayé rẹ, Jésù wà láàyè láti fún ọ ní ìsinmi. Ó wà láàyè láti mú kí ẹrù wúwo yẹn kó kúrò lórí rẹ. Ó wà láàyè láti sọ ibi wíwọ̀ ní láti sọ di títọ́ fún ọ. Jésù wà láàyè. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ ohùn mi, fi ayé rẹ fún Jésù. Láì jẹ́ pé Lásárù yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù. Kò ṣeé ṣe fún Jésù láti sọ pé mo lọ sílé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ǹjẹ́ Jésù jẹ́ ọ̀rẹ́ tiwọ? Fi Jésù ṣe ọ̀rẹ́ rẹ. Ohun gbogbo ló lè ṣe. Ó pọ̀ ní ipá, ó pọ̀ ní agbára. Kò sí ohun tí ò lè ṣe. Ọlọ́run gbogbo agbára ni. Ìwọ ọmọ Ọlọ́run tó wà lábẹ́ ohun iṣẹ́ ìránṣẹ́ yìí, gbọ́ ohun tí orin yẹn sọ. Ó ní
jẹ́ kí n fẹ́ ọ sí, jẹ́ kí n fẹ́ ọ sí, jẹ́ kí n fẹ́ ọ sí. Ìwọ náà máa fẹ́ Jésù, máa nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ó pọ̀ nípa, ó pọ̀ ní agbára, ohun gbogbo ló lè ṣe, Ọlọ́run gbogbo ẹran ara ni. Ó nífẹ̀ẹ́ rẹ o, Jésù fẹ́ràn rẹ tó o bá mọ̀. Ǹjẹ́ ìwọ fẹ́ràn Jésù? Torí pé Jésù fẹ́ ọ. Jésù fẹ́ràn rẹ o. Ohun tó dára jù fún ọ ni láti nífẹ̀ẹ́ Jésù, kí gbogbo ìlérí tó ti ṣe fún wa yẹn kó lè wá sí ìmúṣẹ. Nítorí pé Jésù fẹ́ràn wa. Jésù fẹ́ràn wa o. Àwọn ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ ohùn mi, Jésù fẹ́ràn wa gan. Torí náà yọ̀ǹda ayé rẹ̀ fún. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Mátíù wí, orí kìíní rẹ̀. Ẹ jẹ́ ká orí karùndínlógún, Matthew chapter 25, orí karùnléníogún. Ẹ jẹ́ ká wo ohun tí ẹsẹ̀ kìíní rẹ̀ sọ. Nígbà náà ni a ó fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá mẹ́wàá tí ó mú fìtílà wọn tí wọ́n sì jáde lọ ìpàdé ọkọ ìyàwó. Márùn-ún nínú wọn ṣe ọlọ́gbọ́n, márùn-ún sì ṣe aláìlọ́gbọ́n. Gbogbo wa la ti máa mọ òwe yẹn. Ọ̀rọ̀ Kristi olùgbàlà ni. Wúńdíá mẹ́wàá, àwọn tó fẹ́ Jésù, àwọn tí ò fẹ́ Jésù. Àwọn tó fẹ́ Jésù lọ́lọ́gbọ́n yẹn o, nítorí wọ́n mọ ìpọ́kọ ìyàwó táwọn ń retí yẹn. Nígbà tó bá dé, òkùnkùn lè ṣú, àwọn ó tan fìtílà láti wojú rẹ̀, àwọn ò rí ọkọ ìyàwó, àwọn kan sì wá gbé òfìfo fìtílà wọn gbé dání. Báwo náà ṣe fẹ́ rí ojú ọkọ ìyàwó? Eléyìí jẹ́ òwe Kristi. Àwọn ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ ohùn mi lówùrọ̀ yìí, fẹ́ Jésù nítorí pé Jésù fẹ́ ọ. Jésù fẹ́ ọ. Jésù fẹ́ ọ. Jésù fẹ́ ọ. Ìwọ náà fẹ́ Jésù. Fẹ́ Jésù nífẹ̀ẹ́ rẹ̀. Máa pè nígbà tó wà àti nígbà tí ò wọ̀. Ó wà láàyè láti dá ọ lóhùn. Ǹjẹ́ o fẹ́ Jésù? Kí ni ó ń ṣe tí ò ń ta ènìyàn lọ́rẹ? Ǹjẹ́ ìwọ fẹ́ Jésù? Bó ṣe fẹ́ Jésù tó ṣé o máa ń ṣe ìtọrẹ àánú? Ṣé o máa ń ta àwọn èèyàn lọ́rẹ? Jésù tí àwa fẹ́ yẹn kò láhùn. Jésù ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Jésù ń wòsàn. Jésù ń gbàlà. Jésù ń jí òkú dìde. Jésù ń fúnni ní ọrọ̀. Ẹ wo obìnrin opó yẹn, ó ti tán fún un. Ṣùgbọ́n nítorí pé ó fẹ́ Jésù, ayé rẹ̀ gba ìgbédìde. Ọmọ rẹ̀ kan ṣoṣo tó kú yẹn, torí pé ó gbàgbọ́ nínú Kristi, ọmọ rẹ̀ yẹn Jésù Kristi olùgbàlà yìí dìde. Gbogbo ènìyàn ti ń bá sọkún, ṣùgbọ́n lọ́jọ́ àfiyèsí kan, nítorí pé ó mọ̀ pé Jésù ló lè ṣe, ó fi ayé rẹ̀ fún Jésù, ayé rẹ̀ sì gba ìyípadà. Ìwọ tó wà lábẹ́ ohun iṣẹ́ ìránṣẹ́ yìí, kí ló ṣe ń fi ayé rẹ̀ ṣe? Kí ló ṣe ń wá nínú ayé? Ìwọ fẹ́ Jésù. Ó bá ti fẹ́ Jésù, ohun gbogbo ló lè ṣe. Kò sóhun tó lè ṣe. Ṣáà di Jésù mú, gbẹ́kẹ̀lé, yóò gbà ọ́, ojú ò sì ní tì ọ́. Ọlọ́run fẹ́ wa. Ǹjẹ́ ìwọ fẹ́ Jésù? Ẹ jẹ́ ká lọ gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó rán jáde. Nítorí pé o fẹ́ wa, ó sì bí wá, ǹjẹ́ àwa fẹ́ ọ? Jésù ọmọ Ọlọ́run, àwa fẹ́ ọ. Orí ọ̀fẹ́ tó fún wa yìí fún ọ̀rọ̀ rẹ, gba ọpẹ́ wa. Ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dènà wa láti má nífẹ̀ẹ́, láti má máa rìn ní ìlànà rẹ, Ọlọ́run dáríjì. A béèrè fún agbára rẹ, Ọlọ́run, ètò tó ṣe ìfẹ́ rẹ tó fẹ́ ọ, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ sáyé wa. Olúwa, níbi tí mo ti ṣẹ̀ sí ọ, Olúwa dáríjì mi. Gbogbo àwa àyànfẹ́ yìí bí gbogbo tá a lè gbà tá a ti ṣẹ̀ sí ọ, Olúwa dáríjì wa. Àwa gbàdúrà lówùrọ̀ yìí, Olúwa, ní ọjọ́ ìkẹyìn, Olúwa mú wa jọba ní ìtẹ́ rẹ. Má jẹ́ kí àyè wa kó ṣòfò ní ìjọba rẹ. Olúwa, a ti ké pè ọ lówùrọ̀ yìí o. A ti gbọ́ pé ká fẹ́ ọ torí pé o fẹ́ràn wa. Ṣùgbọ́n àwa bẹ̀bẹ̀ nínú àánú rẹ ní ọjọ́ ìkẹyìn. Ọlọ́run, mú wa jọba ní ìtẹ́ rẹ. Olúwa, má jẹ́ ká pàdánù ìjọba rẹ. Olúwa, ṣàánú fún wa. Jẹ́ kí n bá ọ rìn bó ti tọ́ àti bó ti yẹ. Jẹ́ kí n lè bá ọ rìn bó ti tọ́ àti bó ti yẹ. Agbára tí màá fi bá ọ rìn, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi títí òpin ẹ̀mí mi àti gbogbo ènìyàn tó ń gbọ́ ohùn àdúrà yìí. Agbára táwọn ò fi bá ọ rìn títí ọjọ́ ogbó wa, ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún wa. Agbára láti ṣe ìfẹ́ rẹ, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ènìyàn tó wà lábẹ́ ohùn mi, agbára tá fi ṣe ìfẹ́ Ọlọ́run, tá fi bá Ọlọ́run rìn títí ọjọ́ ogbó wa, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Bá a ti ń lọ sílé ìjọsìn wa láti lọ sìn olówùrọ̀ yìí, Olúwa pa àlọ́ àti àbọ̀ wa mọ́. Ọlọ́run tọ́ ìṣiṣẹ́ wa, ṣe amọ̀nà wa olú ọ̀run. Ògo ni fún orúkọ rẹ. Nínú àdúrà òwúrọ̀ ọjọ́ ìsinmi tòní, gbogbo ẹ̀yin alààyè tẹ́ ò gbọ́, agbára láti fẹ́ Kristi bó ti tó àti bó ti yẹ yóò bàlẹ̀ ayé wa. A ó sì rí àánú gbà. Ògo ni fún orúkọ Olúwa. Máa jọba lọ. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká lọ sí ilé ìjọsìn wa lónìí. Ká lọ yin Ọlọ́run. Ká lọ gbégbá ọpẹ́ níwájú rẹ̀. Ká lọ kó kìkì rẹ̀ fún ohun ńlá tó ṣe fún wa. Ẹ jẹ́ ká dìde bẹ̀rẹ̀ sí ní múra báyìí. Àkókò ilé ìjọsìn ti tó.
lọ́jọ́sìn fún Ọlọ́run. Olúwa yóò sì gba ẹbọ ọpẹ́ rẹ, yóò sì jẹ́ kí àdúrà yóò ṣe ìtẹ́wọ́gbà. Ẹ jáde lọ gbogbo ènìyàn, ẹ lọ yin Olúwa. Àlàáfíà fún yín o. Èmi ni ajínrere Bọ́ládayọ̀ Olúṣọlá Oyètókí. Ayọ̀ ni fún ọ ní ọjọ́ gbogbo. Ẹ lọ rí ìrànlọ́wọ́ gbà. Àdúrà yìí máa wà lórí YouTube wa. Ẹ lọ subscribe sórí YouTube channel wa. Àdúrà yìí máa wà níbẹ̀. Àdúrà òwúrọ̀ fún ọjọ́ ìsinmi. Olúwa yóò gbọ́ igbe wa. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́, tẹ́ ń lo dátà yín láti fi gbọ́ ohun àdúrà yìí. Owó ò ní wọ́n yín o, ebi ò sì ní pa yín. Aláàánú ò ní jìnnà fún yín. Ẹ ní wá dágbé ẹrù ayé yín. Bẹ́ẹ̀ ṣe ń rọ̀gbà yí ìpè yín ká. Ìpè yìí yóò máa ṣe ohun tuntun nínú ayé yín yóò sì máa sọ̀rọ̀ lókè. Bákan náà ẹ má gbàgbé àwẹ̀ ọlọ́gbọ̀n ọjọ́ wa ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àwẹ̀ yìí lórúkọ Jésù. Olúwa yóò gbọ́ igbe wa. Ìwọ tó bá lè gbé jẹ́ aago 3, o lè break ní aago 12. Ìwọ tó bá lè gbé jẹ́ aago 3, o lè break ní aago 6, o lè break ní aago 3. Ìwọ tó rí ọ̀fẹ́ bá sì wà fún ọ láti gbé jẹ́ aago 6, ẹ jẹ́ ká jọ pàdé fún àdúrà ní dédé aago 3 ọ̀sán. Olúwa yóò gbọ́ igbe wa. A ò ní sin Ọlọ́run lásán. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ fún wa. Gbogbo àdúrà tá a ti gbà síwájú fún yín nínú àwẹ̀ yìí yóò ṣiṣẹ́ tààràn, kò ní lọ lófo. Àná la sọ pé má jẹ́ kí ọ̀tá ba ayọ̀ mi jẹ́ lórí àwọn ọmọ mi. Gbogbo àwọn ọmọ ológo ẹ̀ kò sí èyí tó máa ní ìdààmú. Ààbò Ọlọ́run yóò wà lórí wọn. A máa rí àánú gbà. Ẹ jẹ́ ká jùmọ̀ dìde ká lọ sin Ọlọ́run wa. Ó pọ̀ láti sìn o torí pé ó fẹ́ràn wa. Ọlọ́run fẹ́ ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ Ọlọ́run? Àlàáfíà fún yín o. Ẹ ní ọjọ́ rere o.